Boy tí mo rí wà tí ẹ ní school yín lọ́jọ́ yẹn. Báwo ló ṣe jẹ́ sí ẹ gan? Má parọ́ fún mi. Ọ̀rẹ́ mi, bó ti bá ní kí n fẹ́, níbo ló fẹ́ kí n fi Moses? Ṣé ò ń gbọ́ ìyàwó Moses? Òun jẹ̀bi tí ó lọ́ọ̀bù Solomon àbí Fáráwà. Àwọn ọ̀rọ̀ tó máa ń sọ fún tẹ́jọ́ máa ń sọ yẹn ni ṣùgbọ́n ó lè jẹ́ kó change mind ẹ̀. Ṣorí tí kanu wa bá fẹ́ bọ̀bọ̀ yẹn, hey, number one, a máa ní protection nínú ọgbà. Ìwọ náà kò wá very careful because Ọlọ́run ṣọ́ tó ń fi kíní gùn ọ̀pẹ ní ìṣọ́mọ̀ o gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀. Èmi náà ń tèmi bá ti dá wọlé anybody lè gbà lọ́wọ́ mi. As the biggest boy in campus. Nítorí pé àwọn olórí fẹ́ kú. What? Ṣorí there is no doubt about it, mo lè fi ẹ̀mí mi ta pé bọ̀bọ̀ yẹn òun ni olórí gbogbo àwọn course tó wà ní school. Gbogbo ọ̀nà ni mo fi máa find out ẹni tó pa Ṣadé. People of this world are just too wicked. Extremely. Kí ló ṣe Wándé? Ṣadédé la wà nílé ẹ̀kọ́ dédé gbọ́rọ̀ bọ̀ ni. Ohun tí mo ti fogún ọdún wá ní tó wá padà bọ́ sí mi lọ́wọ́. Ṣé àjẹ́ máa come out fún ẹ láti sọ fún ẹ wípé àjẹ́ lòun ni? Ṣebí tó bá rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ ló tún ẹ̀ṣẹ̀ máa mọ̀ wípé àjẹ́ ni. As for you, your days are numbered. Bóyá kò mú kan nù méjèèjì. Kí ni ìfẹ́ tàbí kú?